àwọn lecturers ṣé kò sí kò tíyàn lè ṣe nínú sùkúl àti kí wọ́n máa ranjú mọ́yàn bó ṣe ń fojú báyọ̀ sọ̀rọ̀ báyìí lọ́wọ́ máa gbogbo ara báyọ̀ sọ̀rọ̀ wọ́n tún wọ́n máa bá ọ̀rọ̀ fún. wọ́n ní pé tó bá fi lè fẹ́ àwọn bá wọn máa fẹ́ èèyàn ni mímí ìmọ̀kọ́ tí mo lè ṣe mọ́. kí ni mo wá ń ṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀? kí ni mo ń ṣe sí kò sí nǹkan tí mo ṣe sí mi ò lè fẹ́ wọn mo mọ̀wé mi nà ó. báwo ló ṣe ń ronú báyìí ṣó mọ̀ pé àwa méjèèjì ò lè máa ṣọ̀rẹ́ ká má lè tóra wa bá sọ̀rọ̀ ṣé ìwọ mọ̀ pé ẹni tó mọ̀wé ló mọ̀wé ni ibi tó yẹ kó ti lo ọdún 5 wàá lo ọdún 6 àbọ̀dún 7 ń bẹ̀ bóyá kó fẹ́ bíi 3 àbí 4 lára àwọn lecturers ẹ̀ kó lè pass àwọn courses ẹ̀ bó lè jẹ́ gbogbo náà ló máa fẹ́ kó lè fi graduate on time. ìtúbọ̀ kí n fẹ́ 4 àbí kí n fẹ́ 3 nínú wọn ṣé o realize pé mi ò tí ì máa rí ṣá mi ò dẹ̀ tí mo ní tí mo fẹ́ fẹ́ bóyá ẹ̀gbọ́n lecturer ẹ̀kan nu wọn mo fẹ́ fẹ́ ni àbí àbúrò tí n bá ti wá bẹ̀rẹ̀ mi jẹ́ tí mo ti useless ara mi kí ló fẹ́ kí n máa ṣe bọ́ọ̀lù ìfẹ́ kí n ṣe ṣera mi. ẹ ṣé wọ́n fẹ́ sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ni. yes ibi tèmi wà ibi tí àgbo tèmi tó bá mi dé ibẹ̀ ni mo wà yes mo bá lè ṣe ìwọ̀n ẹ ló ṣe máa gbégbé sí ayé ẹ̀. ọ̀rọ̀ ṣe advice tó fẹ́ fún mi nìyẹn. bí gbogbo wọn lọ kó lè pass kó lè graduate kó lè ríṣẹ́ tó bá tún fẹ́ wáṣẹ́ gan bóyá kó fẹ́ni tó fẹ́ fún ẹṣẹ́ kó lè fi ẹṣẹ́ higher post. nǹkan tí ilé ayé yìí máa ń sí nìyẹn. ọ̀rọ̀pọ̀ mọ̀wé kọ́ o ọ̀rọ̀pọ̀ mọ̀wé kankan kọ́. tó bá ti jẹ́ pé nǹkan tí wọn náà máa bá mi sọ ni tó bá yà mí máa dúró mi máa kúrò nílé ọ̀rẹ́ gidi ni mo pè é. wàhálà lóko rẹ̀ sí amọ̀rú yìí ẹ̀ ń gbọ́rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ní gbọ́rọ̀ lẹ́ẹ̀kan bí tó yẹ kó ti lo 4 years wọ́n máa lọ́dún 7 ọdún 7 ń bẹ̀ tó wọ́n máa kàwé ẹ̀ ṣọ́gbá. Tẹ́tí nítorí ẹ̀ mi bọ́lọ̀ miss course ni. Tẹ́wọ́n máa fẹsẹ̀ rìn lọ ní báyìí. Ní choice, Beggar has no choice than to beg. Tẹ́tí. Hello. Angels, how are you? Oh. Hey, Erasa. So okay. I'm alright, sir. Ekasi, sir. Níbo lẹ wá ń lọ nínú òrùn yìí, weather is hot. Actually, I lost words, so I think just by lateral, let's get cab, but Ari. Tell her mind, ṣé mo lè drop ní campus? Oh, no problem. That would be nice. Mind. Shit, come in. Go sell you show. One girl is on there. Hello, Chief. Flaky internet kò tẹ́ kí n tiẹ̀ ṣàì gan. A flaky káròdò ká sókè lára lè fẹ́ mu. Látàrọ̀ mo ti wà bíbí ọ̀rẹ́ ni tó ń bọ̀ náà. Ó ti ń bọ̀ lọ́dọ̀ yín. Ṣé kò tí dọ́dọ̀ yín ni? I'm very sure pé in the next 5 minutes ó yẹ kó dọ́dọ̀ yín. Kò ní pẹ́ lóṣù látàárọ̀ wo bí flaky tẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ. Tí mo bá waste owó yàrá ìlú mi ò ní forgive ẹ o. Àmọ́ Chief ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má gbàgbé ọ̀rọ̀ àṣàṣọ. Ṣẹ́ẹ̀kì tí Jọkẹ́ fẹ́ wá gbà yín, a fẹ́ fi san school fees ni o. Wíìkì dẹ̀ ni the end o. Torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Mo jẹ́rìí ẹ ọ̀rọ̀ check yẹn ṣáá ni problem tiẹ̀ check. Bá fẹ́ torí ẹ̀kọ́ check gangan àti rí. Mi náà pè é sí ẹ jẹ́ kí n pè máa pè yín padà. All right, my chief orí yín wà bẹ́ẹ̀ jọ. Olú má dé mi gbogbo má dé mi rárá. Ẹ̀gán ni a fi jí ìròyìn àtàfojú gbogbo waste time owó tó sọ yẹn inú ẹ̀ dùn ni. Wọ́n gbé gbogbo olórí fọ́ fún mi. Ọ̀rẹ́ mi kí ló ṣe? Kò tí ì débẹ̀. Kò ì débẹ̀.
ṣe látàárọ̀. Mẹ́lọ́ máa pariwo, wọ́n máa pariwo òṣùwọ̀n traffic nísìn. Wọ́n máa rọ fún mi. Hello Fọlákẹ́. Ibo ló wà? Ó má bínú ọ̀rẹ́ mi jàre. Ó dọ̀pù ló mú mọ́tò tí mo wà nínú ẹ̀. Jọkẹ́, báwo ló ṣe ń ṣe báyìí náà? Mo dẹ̀ sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní Jíbò láìkè kí ọmọ máa keep to time. Látàárọ̀. Mo ẹ̀ṣẹ̀ wọnú géètì yẹn sí ni mo fẹ́ lọ bá wọn báyìí. Tètè. All right. Okay ọ̀rẹ́ mi. Take care. Ó dàbọ̀. Yes. How are you? How are you? How are you? You won't let it know. How are you? No, don't So yeah, joko. Joko, kí ni wọ́n fà yìí? Kí ló fẹ́ mu? Baileys are okay. Baileys, Irish cream. Baileys. Oh, that one. That's right. Take a look at your voice. Why did you just pay me for your get it? Help our receptionist come serve me. Èmi máa ń fún àwọn obìnrin mi ní special treat. Wow. Special treat. O deserve kí n gbé ọtí wá fún ẹ. O my dear bra, fún mi ni. Receive any call. Yẹ gbogbo tó bá wù ẹ́ wò mẹ́. 3310 ní pin number. Tí màá wá dé, màá wá fún mi tí ATM mi gangan. Yẹ́nì ti wò. Show okay. I'm up, Cheers. Everything will make you happy. Bye, I just show you good tick. Yeah, Daddy. Emo da rush the lotty. Rush the lotty. Show lotty. What do I want to make here? Daddy. Rush. Rush the lotty. Jọ fún mi ní ìṣẹ́jú kan. A máa ṣàmà àwọn ara kan lónìí ni. Mo bọ̀. Owó mọ́ kankan. Ẹ fún mi ní bẹ́ẹ̀lì kan. Bẹ́ẹ̀lì kan sí. Ẹ̀rọ tó fọwọ́ lórí kan sí ọkọ̀ sí ọkọ̀ tó wọ̀ ní ṣe ìrìn. Òkè mo ti sá lọ. Ó ná máa kó béèrè sá. Ó ná máa kó béèrè. Mi ò ní wá nínú. Ẹ má ṣe ẹ sá. Orí ní ayé kò sí tó ní ọtí tó rọ́ọ̀ṣì. Rọ́ọ̀ṣì ló lọ́tí. Rọ́ọ̀ṣì ní ẹ̀rí. Rọ́ọ̀ṣì ló lọ́tí. Jẹ́ òṣèré bìrìbìrì. Èmi tí n bá mu mẹ́wàá mi tí mo pé mo mọ tí. Tó ń mẹ́wàá ọ̀gbọ́n mo ti. Lákan báyìí ni mo wà bí. Oorun òṣèré kó fẹ́ máa kun ẹ̀. Ọ̀dà máa lọ. Ẹ sọ fún Fọlákẹ́ wípé chẹ́ẹ̀kì yẹn èmi àti ẹ máa sọ lórí ẹ̀. Ẹ ṣe jẹ́ kí n gba chẹ́ẹ̀kì yẹn sí.
abẹ́dúró kíáàtì báyọ̀ gbèrè akọ̀lẹ́wà bíbọ̀ lóṣì owó $7,000 akọ̀lẹ́wà bíbọ̀ wẹ̀rì. sáyà bàbá mi àyè gbélé ìjọba. Hello. Èmi ègè tó fẹ́ pa mí ni. Okay, ẹ máa wá. Why are you on disturb me now? Ó jẹ́ lára bíbí. Wọ́n máa pink. Love one tintin. O ti yóò fẹ́ gan. Ìfẹ́ ṣá. All right. Ẹ máa wá. O nílò ti ta wá sí. Okay. Máa pè tí màá ti fẹ́ wá. Máa lò. Jọkẹ́. 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 Ọwọ́ ṣífìtì. Ṣífìtì gbogbo. Mo ti kẹ́sẹ̀ sókè ni o. Mi ì tí ì rí ibi tí wọ́n ti ń gbóyàn báyìí. Nígbà tí ọba gbọ́ aṣọ. Bí ẹ̀dá dùbúlẹ̀ lọ ṣe fún. Tí kò fọ́ lẹ́nu ni, tó bá gbọ́wọ́ fọ́ lẹ́nu. Wọ́n rí lè fọ́ Jọkẹ́ lẹ́nu ni. Ẹ̀yin ladies, èyí tá à ń sọ dùn kókó gangan kúkú ṣì tí ta ní kó lọ gbà wá ẹ jẹ́ ká tiẹ̀ wò ó torí lè tó ti yóò sìn yín bí àánú báàgẹ̀ ló wà. I trust you. wo chẹ́ẹ̀kì ẹlẹ́mi wà after ẹ bá mi tú báàgì. Ẹ jẹ́ kí mi wo báàgì ó lè wà ń bẹ̀ o. Ìyẹn ni kókó. Kí ló ṣẹlẹ̀? Kò sí dòm. Kò sẹ́ni sí bẹ́ẹ̀. Òun ṣe eré irọ́ ló pa. A ní kò sí dòm bẹ́ẹ̀. Ní sùúrù. Mo máa kọ́ obìnrin máa níbi tá a máa ń tọ́jú owó sí. Ẹ̀yin ladies, kò sí chẹ́ẹ̀kì mi báyìí. Ó mọ̀ make payment lọ́la. Kí ni chẹ́ẹ̀kì ni mo after kókó ṣì lọ. Anyway, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ ká filẹ̀ kó rest for tonight. I'm very sure pé chẹ́ẹ̀kì yẹn máa wà lára rẹ̀. Packaging ni. Ọmọ kò tó bá wà nínú bag anything ló lè ṣẹlẹ̀. Dankun keep ẹ̀ sára. So, tó fẹ́ ti bọ̀ point. Ẹ gbádùn. Ó lè fi sínú bra bẹ́ẹ̀. Kó fi sínú bag anything ló lè ṣẹlẹ̀ nínú bag tó bá wà nínú bag náà. Ọmọ kò ti yó náà. Yeah, ó ti yó. Packaging ni. Ó lè fi sábẹ́ bra bẹ́ẹ̀. Ẹni bá gbé bàbá. Irọ́ ni. Kí ni? O lè rí jákó sùn. Kí ló jẹ́ sí? Wọ́n ti sọ bí aṣọ àkísà. Ọwọ́ ṣí. Jíìpù drive. Ọ̀gá. Ẹ wò rí oṣù àbújá rẹ̀ ní kàkà Máìchì. Orí yín gbọ́ àbí Ọlọ́run. Orí tiẹ̀ gan ó gbúlù síbẹ̀ ni gbé. Máìchì. Flaky. Ṣé chief? Fọlákẹ́ Nigeria Limited. Anyway chief, ká má bọ́pọ̀ lọ lóòrò. Chẹ́ẹ̀kì yẹn lèmi ní kí wọ́n gbà. Check kí ni. As usual now. As usual. Ọmọ tí o mú wá sọ́dọ̀ mi kò ròyìn tójú tó ṣẹlẹ̀. Chief ẹ fi yẹn lẹ jàre, ẹ má gbé yẹn wá jàre, kí ló fẹ́ máa ṣàlàyé fún mi nígbà tí mo mọ bó ṣe ń lọ. Ẹ fún mi ní check jàre. Jẹ́ kí n sọ fún ẹ Fọlákẹ́, lájọ́ tí mi àti ẹ ti jọ ń deal, ìjọ ò lò ṣerú bísínẹ́sì rẹ̀ dáadáa bẹ́ẹ̀ pẹ̀lú mi rí. Chief ẹ ti fọkàn bá. Bẹ́ẹ̀ ni o ti ń fọkàn bá because ọmọ tó o gbé fún mi kò sálejò tí mi ò ṣe. Ó mu bárọ̀ kìnní, ó mu kejì, kankan báyìí ló rọjú lẹ̀ bí àwọn sákárà. Ẹ fi yẹn lẹ jàre, chief ẹ mi ò fẹ́ gbọ́ wọ́tẹ̀ fún mi yẹn o, mi ò fẹ́ rárá. Ṣòro kí mo parọ́ fún ẹ ní. Mo sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ o chief, mo ní owó ẹ̀ check tí mo ní ká wá gbà yìí, a fẹ́ fi san school fees ni, ẹ fún mi ní check kẹjẹ ká máa lọ. Wobi tó o bá sọ wípé èmi ti ń fọkàn báyìí ìwọ ti fọkàn already. Èmi ò fọkàn yẹn náà dẹ̀ mọ̀, bọ̀ yẹn ti fẹ́ máa gbé mi mọ́ra báyìí náà. Chief, ẹ ṣó wípé ẹ ṣe nǹkan kan pẹ̀lú ọmọ yẹn, ọmọ tó jẹ́ wípé àárọ̀ ẹ̀ ló tó sọ̀rọ̀, alẹ́ àná kò lè lẹ́nu báyìí kò la ẹnu ẹ̀ débi pa sọ̀rọ̀, ẹ wá ń sọ wípé ẹ ṣe nǹkan kan. Arábìnrin ìwọ lẹ tí ẹ ṣùgbọ́n kò rà tẹ pọ́sára jókòó ẹ̀ kó kẹ́ ó ọ̀gbẹ́ mi àti òní díìl mi àti òní díìl mi àti ìlànà díìl. Ṣé oríṣẹ́ tó ń ṣe fún mi jẹ́ kí n sọ fún ẹ lẹ́nìí mo ní more than 12 àbí 15 yẹn tó lè ṣe fún mi o. Ìfẹ́ tí mo ní sí àti pé ojú ọmọ tó responsible ló fà á tí mo fi ń wọ́sọ́dọ̀ ẹ̀ o gbé ọmọ òkété tí ò lájú o gbé wọ́sọ́dọ̀ mi o mu gbogbo ọtí o mu gbogbo everything tán kankan bá lọ́dọ̀ ojú sílẹ̀ mi ò ṣe anything mo fi àjọṣepọ̀ èmi àti ẹ mo fi búra
ní kó ṣépè tó wáyé pé mo ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ wọ́n á bèrè ṣẹ́ẹ̀kì kọ passbook ni. ó dá yín lójú pọ́mọ yẹn ẹ̀ ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀. irọ́ mo ṣe. ẹ sọ pé ẹ ṣe nǹkan kan pẹ̀lú mi. mi ò lè parọ́ fún ẹ ọ̀dà lájọ́ tí mi àti John deal ìjọ́ ni mo fọ́kọ̀ ọ̀bùrì tí mo ṣe tán tí mi ò fẹ́ ń check mo tí mi ò fọmọ yẹn check. lórí burúkú lọmọ ìṣá ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ chief ẹ̀yin kan fẹ́mi níṣẹ́ mọ̀ pé mo ṣàlàyé bí ọ̀rọ̀ check yẹn ṣe jẹ́ a ní láti san school fees wa ẹ̀yin kan fẹ́mi ní check yẹn kémi máa lọ ẹ má wọrí a máa yọ síra wọn máa dé fún yín. ẹ wo check yẹn gangan ló lè ṣe ẹ bá wa kọ́. o gbọ́ngàn o responsible rárá o kàn sọ̀rọ̀ owó kankan check kò ní ìdí tí mo fẹ́ fi check ilẹ̀ sọ̀rọ̀ àkàdé fi check ilẹ̀ mi o kì í ṣe check ilẹ̀ nídìí tàbí ẹ máa já check fún yín sùn. àṣejáde máa ń ṣe rẹ. ẹ máa mú lọlé nígbà tó bá mú ọmọ yẹn wá tó bá ṣe ní tó yẹ kó ṣe màá wá báírò kan tí mo fẹ́ kọ sórí ẹ̀ máa sáyẹn. chief ẹ má ṣe yẹn ẹ kọ́ kankan sí check ibi tí báwo check tó jẹ́ pé a fẹ́ fi sanwó school wa. checkbook mi dà máa já fún ẹ ní empty wàá lọ sáyẹn. tẹ́lẹ̀. ẹ̀wọ̀n ni kéèyàn ti ẹ̀rọ mọ́ ń ṣẹ́ látara kó má tètè. àyẹ́ tí nǹkan tí mo dẹ̀ ní ṣe pọ̀ nù lé. èmi ti fẹ́ máa lọ́n tẹ̀mí. tí bá dé ẹ bá mi fún wọn lé. bàbá ẹ̀ náà lè má pẹ́ dé mọ́. ẹ̀yin náà 3,500 máa rí fún mi bẹ́ẹ̀ ni. kẹfọ́ ọdẹ lè mú. èmi nìkan tán Àjọkẹ́ Àdè o ṣé o yes ma. ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. dọ́là jọ dákun o. ẹ ṣé wàhálà. ojú mi ni o máa wo pẹ̀lú ọkọ mi. bọ̀dá ṣe é sí èrè. talent tó kọjá ẹ. kí ló dé. sọmọ yìí ni. ọmọ mi kọ́. wàláì mi ò kọ́ ọmọ yìí ni èmi lọ́wọ́ wo nítorí mi believe lọ́kọ̀ mi pẹ̀lú bímọ tó máa dára ẹ̀. orí yín ni ò pé. jọtọ́ làwọn Yorùbá máa sọ ọ́ ní inú kòkò dúdú báyìí lẹ́kọ̀ọ́ fún ti máa ń jáde. ìgbà tó wá mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́. ó ga o ẹ wá kí n bá sọ̀rọ̀ lórí bóyá múra ẹ ni. báwo ló ṣe múra. ẹ máa sọ fún wọn múra báyìí tó bá lọ kọjá níbi táwọn Ìgbò ti ń tajà lásán wọn máa gbòbí ajá ni. ìwọ náà ṣe bẹ̀rẹ̀ ẹ̀ ń sìn ọmọ tó sẹ́ẹ̀sì. wàláì ká ní kò ṣe pé ó jẹ́ ọmọ tí ń gangan ni ká ní kò ṣe pé ó jẹ́ ọmọ tí ń gangan ni wàláì máa yí kún àná. Àjọkẹ́ wàá yí kún àná Àjọkẹ́ tèmi. ẹ bá ń gbọ́ sùn gbalaja sùn tó nǹkan tí mo tẹ̀ láti sọ ni. ìwọ náà dà. èmi ni. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. ṣé tí n bá yóò mi sí ní ṣubú. ẹyọ náà ẹ wo ètò ẹ̀kọ́ fún ọmọ ṣé yóò fẹ́ fẹ́ orí yẹ ò dáa ọgbẹ́ pẹ̀lú èjì ọmọ máa gba sìgá lọ́wọ́. fẹ́ máa gba sìgá lọ́wọ́ ẹgbẹ́ ọ̀tẹ̀ jẹ́ pé mi àtọmọ sùkúù ọkàn lájọ ń bọ̀ bó ṣe bàbá tí bàbá mi máa fa sìgá ní ẹ̀ ṣáyé ṣáàjì ká wọlé kẹrin náà ṣé máa wọ ni o. sórí nǹkan tá à ń sìn olóhùn àtàmì. tí n bá ṣubú gbá yẹn tí n bá ṣubú gbogbo nǹkan bàjẹ́ o. ó ń pẹ́ dànù. níbo ló ti ń wá bàbá ẹ̀ bọ̀. ibi tẹ́ ẹ rán wọn lọ́kọ̀ ni. níbo mo rán wọn lọ. ọgbà ẹ̀wọ̀n ló ti ń wọ ẹ̀ bọ̀. iṣẹ́ àdúró. ẹ̀kọ́ dànù. irú èèyàn wo. ẹ fẹ́ fọ́ kínní ìmọ̀ mi lọ́wọ́ ni. kọ́dà ló fi jáde. sọlá yẹ ẹ lóde báyìí gbogbo gbàlá kúkú máa ma sọ. ọmọ ẹ tí lọ́ọ́ mi ilẹ̀ tó lọ. the most responsible àgbàlagbà. ọmọ ayé òní ṣoríire wọn á máa ṣoríire slip of tongue. ẹ wò bàbá mi ẹ já wọnú ilé ẹ já wọnú ilé o. ìwé tó ní wọn fi sẹ́yìn mú kó nú fún mi dá. a ní ọmọ ẹ Àjọkẹ́ kó tó di kó jáde nígbà tí ò bá ń lé òun ló fi owó sínú ẹnfílọ́pù fún ẹ ló ní kí n fún ẹ tó bá ti dé òun ládẹ fún ẹ yìí. lẹ́tà ẹ̀ ẹnfílọ́pù náà lẹ. ṣèbámu ẹ ti kì í bọ̀ ẹ lápò. ẹ ti ẹ́sípàtì ju orí wọn táìmù tẹ sọ́sàkó. èmi ta ló ní ètò fi lẹ́tà. ọmọ ẹ ló ní kí n fún ẹ lówó. mo ní ta ló fi lẹ́tà ránṣẹ́. ọmọ ẹ ló fi owó síbẹ̀ tó ní fún ẹ. bàbá mi èmi mo fún yín lówó èmi mo mówó wá fún yín. ó ti máa gbé mo ti bro ayé àdá. ṣé ẹ jẹ́ ká wọlé ṣá. ọ̀tà. mo rò pé àlàáfíà jìnnà sí wọn. irọ́ ni tọ́mọ ò bá kọ́kọ́ gbà fún yọ̀ láyé yìí ó lè mọ̀ text message lẹ́nu máa fi àtàkẹ́ ẹjọ́ fún yàrá.
fẹ́ kí ọkọ yí ẹ lẹ́nìí gbogbo àwọn tá a dúró yìí a dúró torí ẹnikẹ́ni torí ìwọ Adéjọkẹ́ ni tí ojú bá ń ṣe ìpín ẹ jẹ́ ká fi hàn ojú yẹn wípé ó ń ṣe ìpín ọ̀rẹ́ mi ò wọ̀ mí ni. Jọkẹ́ ó tọ́ ni gbogbo àwọn márùn-ún tá a dúró sí bíbá torí títí ẹ gangan la ṣe wà bíbá màá dé jẹ́ kó yí ẹ dáadáa dúró jẹ́ kí n bí ẹni question kan ṣé wọ́n ń sun ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni lọ́rùn ẹ̀ sì wà ní tí ò bá dẹ́ wọ̀ ṣùgbọ́n oníkàlùkù àlọ́ lọ́tọ̀ọ̀tọ̀ àbí kí ló dé. ẹ̀yin ladies ariwo wo lẹ ń pa mo ti sọ fún yín pé àtìgbà tí mo gẹ́ ọ yìí tó ti kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọnú ilé mo rò pẹ́sẹ̀ òṣì ló gbé wọlé ẹ wá ń pariwo jẹ́ kí mi wá sọ tuntun fún ẹ ìwọ ti ṣe tiẹ̀ o ò ṣe tiwa mọ́ tiẹ̀ ṣé bí òun lọ yẹ kó fail wọ́n wá ní pé ó yẹ kí wọ́n pass àwa ti gbà àwa jẹ́ ti gbà kádàrà ṣe bí náà gba ẹ̀kọ́ náà ní gbogbo àjọ wa àbí mo parọ́ fine nice one àwa lọ́wọ́ fail ìwọ tó gbà fún lecturer yóò sọ fún mi how come tó fi wá pass dúró jẹ́ kí n bí ẹni question kan náà gbogbo alámàmọ́ nínú ọgbà yìí pé Mr. Badmus ó ń dá ẹ̀ láàmú máa fẹ́ mi fẹ́ ṣùgbọ́n kí ló dé o ẹjọ́ torí Ọlọ́run báwo ló ṣe jẹ́ o tó fi wá jẹ́ pé èmi Àfọlákẹ́ pẹ̀lú Búkì làwa fèlè nínú ọgbà ìwà Adéjọkẹ́ ó wá pass explain fún lẹ́yìn mo fẹ́ gbọ́. ẹ ti kẹtàn ẹ dá mi lóhùn ṣáàtì kẹtàn ẹ kò sí problem èèyàn tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́ lóòótọ́ ni Mr. Badmus ń toast mi báwọn fẹ́ fẹ́ mi fine mi ò dẹ̀ fẹ́ wọn nìyẹn àbí ẹ ó lè pass mi kó fẹ́ lẹ́yìn méjèèjì kọ̀ọ̀kan mi ìyẹn fi ń túmọ̀ sí pé ẹ̀yin méjèèjì ẹ mọ̀ kó tẹ̀ fọ́ọ̀dì yàrá lórí àwọn péjọ kẹ́ ẹ mọ̀ kó lórí àwọn péjọ wọ́n fẹ́ ó ti tó ẹwọ́n lẹ́jọ́ òṣìyẹ ẹjọ́ ọ̀rọ̀ àdùtẹ́ ló ń bá bèbí yìí o. ṣé igi tẹ̀ ń bá àwòyẹ kò kàn èmi wọ́n ní asukú rojọ́ ilé ló ń tú gbogbo tó ń ṣe yìí kò kàn mí àwọn bẹ́ẹ̀ ló ti sẹ́díìsì tó wọn lọ ẹ bó ṣe ń sun bíìgì tó kó sómi wò ó tèmi ní pé kò wọnú ilé yẹn gbé ẹrù òṣì tó gbé débi kò dẹ̀ jáde. ọ̀yá Adéjọkẹ́ àbí kí ló ń pè é ó kàwé ó kàwé kò kàn ayé o kò kàn wá o iṣẹ́ ajé ti wà ọ̀rọ̀ àwa ń ṣe gbàgbé bó ṣe lọ bó ṣe bọ̀ àwa gbà wípé àwa ṣe ránṣì tiwa ọmọ àtijọ́ tiwa nìyẹn o kò ṣe gbogbo ọmọ tóbi bá rán lọ sí skul èyí tó máa yàpáàlì ayàpáàlì èyí tó yẹ máa jọmọ gidi àjọmọ gidi àwọn òṣèkìrì àwọn òṣò sórí ṣé wàá gbọ́ Adéjọkẹ́ wọ́n tún fẹ́ kó yí ẹ ṣùgbọ́n pé oníburúkú yìí ti ń tẹ̀lé ẹ̀bọ̀ ọjọ́ tipẹ́ ó ti ń tẹ̀lé ẹ ìdọ́ǹtè ṣùgbọ́n pé mo ṣe rán ẹ lọ́sọ̀dọ̀ chief náà nìyẹn tó jẹ́ pé oníburúkú ló bá bọ̀ díẹ̀ ló kù àbámọ̀ rí owó fún ayé àwa san ṣùgbọ́n náà tó jù ẹ lọ tó dẹ̀ ṣì wà lókè ó jẹ́ kàró òye san oníburúkú yẹn ti ń tẹ̀lé ẹ wá gbọ́ o by the power conferred on me Adéjọkẹ́ wọlé kó kú ẹrù ẹ kó lè get out school. final say oya ọ̀rọ̀ kò sí tó bí máa kẹ́yìn ìlú ọmọ wèrè tí wọ́n ká ètò ìlú wèrè tí wọ́n wèrè kò fẹ́ yọ wọn lọ́dọ̀ jáde jọ kí ló dé àṣọ́ọ̀mù kan ló máa wáyé ní ìlú yẹn máa ti ẹ̀ka wọ́n gbà yìí. àwọn ẹ̀yìn ìlọ́nà ní o ìlọ́nà ní o ìlọ́nà tó ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ ti jáde àwọn bá bí rẹ̀ kò bá sì lọ ṣé ìlú olúbalẹ̀ kọ́ ẹ̀pẹ́ ti káwọn tọ́pù ìyàrá kó kó o dáwọn àwọn ọmọ tẹ́lẹ̀ ẹ̀yà pé ó wẹ̀ yàn kí ni ó sì kò sórí wọ̀ sórí wọ̀ ìwọ lẹ́nu ọmọ níbi bẹ́ẹ̀ ìwọ ni ọ̀dọ́ ń fa káàkiri ó sì kò sí ṣé ẹ fọ́jú mi ẹ ríran ni ẹ wo bẹ́ẹ̀ ṣe dẹ́yìn mi ẹ máa bá ẹ bá mi gbówó mi
ò lè believe pé mi ò ní 1 naira lọ́wọ́ bí mo ṣe wà. mi ti mi ìfẹ́ gbọ́ yẹn rárá mi ìfẹ́ gbọ́ tó jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ bóyá ìfọ́jú ni ẹ̀rí mi pé mò ń gbẹ. kí ló ṣẹlẹ̀? mo ń bọ̀ láti travelling ni mi ò mọ bí mo tiẹ̀ ṣe kọ́ lọ́mọ lẹ́yìn kò yé mi mi ò dẹ̀ mú òkùnkùn lọ́wọ́ bí mo ṣe wà. ẹ sanwó ẹyin ẹ̀ fún náà. mi ìfẹ́ gbọ́n kankan owó ẹyin mi ni kẹ́ bá mi wá mi ìfẹ́ gbọ́n kankan kí ni kí n sọ ń lé. kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ọ̀nkú mo ń bọ̀ láti travelling ni mo dẹ̀ kọ́ lọ́mọ ẹlẹ́yìn mi ò dẹ̀ mú òkùnkùn lọ́wọ́ kó dàbí mi ò dẹ̀ mú 1 naira lọ́wọ́ mi. ọtí ni kí n wá ṣe fún un. ẹ máa sanwó ẹyin fún mi ní ìlú ìgbà láyé owó ṣẹ́jú lórí àwọn. tí bá lówó lọ́wọ́ máa ẹ̀dá ló máa fọ́ ilé tí o máa fọ́ ilé tí o máa ń pẹ́ jù. ló ṣẹlẹ̀. ó kọ́ lọ́wọ́ lẹ́yìn ni adẹ̀mí kan sanwó. jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ ni mò ń gbẹ́yìn bọ̀. ó gbọ́lé lórí bá kọ́dẹ̀ ta lè mo dẹ̀ ní kọ́ bá mi gbówó mi ọwọ́ láwọn òlò kí ni kí n ṣe sí. èmi ò lè mọ́mọ́ kọlu ẹ̀ náà. ẹ ṣàbọ̀ mi tó ẹni sùúrù èlò ní owó ẹ̀yìn rẹ̀. 700 lówó mi. 700 gbà ó. ẹ ṣe má ti fẹ́ síbẹ̀ wáyé lọ. ṣé o dẹ̀ ní mo ṣe ìgbà náà máa wẹ̀ ẹ̀jẹ̀. ó ti tó ìjọba ti sanwó ẹ̀yìn. abẹ́yìn náà tún wá nǹkan mí ni. òtún nǹkan mi ẹ máa lọ. tó bá ti dọ́mù ìbẹ́ yẹn gbọ́dọ̀ máa wẹ̀ ẹ̀jẹ̀ tó bá máa jáde. òun jọmọdé ìṣubú ó jọmọdé ẹ̀yìn tó kọlu ẹ̀ ti ẹ ṣáà máa lọ. madam ṣé ẹ máa bèkì fún ní right àbí báwo. mi ò mind sá. ẹ gbé báàgì yẹn wá. ẹ má wọ. gbé wá jẹ́ kí n bẹ gbé. ẹ ṣe sá. àyọ̀ náà gé díẹ̀ mẹ́. ṣé máa ṣe fàájì ara yín. lórí ìyàwó mi ọtí tí mo gbádùn èyí gan wọ́n tó ti rí bíráǹdì ọtí wọn yìí dáadáa. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ tó bá pínlẹ̀ lẹ̀ ìjókòó síbẹ̀ mú inú mi á máa dùn yàtọ̀ sí kẹ́ lọ síta kẹsẹ̀ máa fi bọ̀ kò dáa bẹ́ẹ̀ ẹ̀yin náà ti dàgbà. àmọ́ àwọn tó ń ṣe ọtí ti ṣe mí. kí ló dé. àwọn network yẹn káàdì tá a máa ń fi sínú fóònù yẹn wọ́n máa ń ṣàwọ́d wọ́n lè ní òkè àfún lágbájá ní airtime okòlò àfúnlówó oúnjẹ owó àwọn eléyìí tó máa jábẹ́ bẹ́ẹ̀dì mi wọ́n mọ̀ pé ẹ káwọn fún mi ní rábì tírélà ru ọtí kan. òótọ́ ni torí gbogbo ògò tí ẹ tiẹ̀ máa ń mu gbogbo ẹ̀ pátápátá èmi náà ti kó tà sí fáwọn tó rágò. àwọn afihàn láwo. lálẹ́ rẹ̀. àti àjọkẹ́ ni. ìyá ọkọ mi dé. àwọn ṣe lọ́jẹ́. ọ̀dà ilẹ̀ gbé wo kìíní ilẹ̀ kí ló dé bá mi gbé kíní tí mò ń láàbí àìyọ̀kẹ́ báwo ni islam ti máa rí ẹ máa rí sórí àyà ẹ lára ẹ ọlọ́run àwọ̀ ẹ̀ fún mi àdàgbò òní ṣọ́kú ní bí ẹ ṣe kú lọ́run tó fi kó pààyọ̀ká kó jẹ́ kó sùn dáadáa ó ní kún kékeré máa jẹun ẹ dáadáa as father and daughter. bàbá mi tó ti ṣe kínní yẹn. kí ni mo ṣe. ètò tí mo ti tẹ máa mú yẹn. ìyẹn ṣe é sọ kí ló kàn fún ẹ ọtí tí wọ́n rò pé mo máa ń mu yẹn tó máa ń bí ẹyin yẹn ṣé ìgbà tó dé bí ní ìsìn ó bá mi ṣé ó bá mi nínú ṣé mo sùn sí gọ́tà ni ìgbà tó bá mi bí ìgbà ní ìsìn mo ṣe fàájì mi lọ́wọ́ ni tó bá gbọ́n tí wàá kú dà sínú gọ́tà nǹkan kí ló fẹ́ wí ẹ kí n sọ kí lè kàn fún ẹ bá mi kọ̀ọ̀kan lọ títí mo ń mú pẹ̀lú iye àwọn kan wà tó yẹ pé igbó làwọn máa ń mu àwọn bá ti lè mú igbó tán jẹ oúnjẹ tó dáa sí kò sí wàhálà orí wọn máa pé wá ní tí bá gé ọtí ìtàn báyìí orí mi máa ń tanná lẹ̀ ni olójú ìjà tí mi ò bá wọn parí lágbo ilé mi máa ń sẹ́tù gbogbo mẹ́ta everybody ara ọtí tí mo mú fún mi ní brain mo ti yára mi brain ó gbẹ̀lẹ̀ kò sí wàhálà. ẹ̀wọ̀n bàbá mi mú ṣọ́ni kí n sọ fún yín pé èmi ti ṣe tán school mo dẹ̀ ti délé padà.
ọba abalẹ̀ wò mí báyìí kí ló lọ ṣe yìí. ní mo ti ṣe tán school mo ti ka gbogbo òwe mi tán mo dẹ̀ ti dé. o ti parí ẹ̀kọ́ ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni mo ti ṣe tán pátápátá. wá ní o ti jáde ìwé o dẹ̀ wá ṣe ń lé mi pé mo mu ọtí èmi tí mo mu ọtí tí wọ́n ọmọ ẹ̀ dẹ̀ jáde ìwé o rí pé bàbá ńlá plus ló jẹ́ àwọn ẹlòmíì wọn ò mu kọ́bọ̀ wọn ò mutí ọmọ wọn ò kàwé. ayé ẹ̀ jẹ́ ń bú mi ò ní ta pé ọlọ́tí lèmi òun lọ́mọ ti jáde skul yẹn. bàbá mi ó dáa. ó dà fún pé o ti jáde léwe lágbára Ọlọ́run máa ń parí nǹkan lágbára. tó yẹ kẹ́kọ̀ọ́ wọn tó máa ọ́dà ilẹ̀ tó tètè tẹ̀tù máa ọ́dà. bébì àkìlọ̀ ọ́dà àwọn onífẹ́ lomi ṣe mi o Ọlọ́run bá ń gbọ́ sórí ilé tó ti gbé mi tó máa ní kán tọ́jú obìnrin àwọn ànàbà wọn àníwá o a máa ń tọ́jú obìnrin gan. nẹ́nẹ́ ti wà kẹrin jù. bẹ́ẹ̀ ti wọ́n ṣẹlẹ̀ irọ́ ni. ìwọ gan dísáàbù ẹ̀ sórí ìyá tó bí mi tó bá bọ́ sínú kànga báyìí ìyàwó mi kó sí kànga wàláhì máa yọ ìyàwó mi Ọlọ́run bá ń gbọ́ tó bá ń ìyá mi kó jẹrà mọ́ bẹ́ẹ̀. ọkùnrin bíi tí ibà ó ṣàn. jẹ nǹkan. ilé wa ń bẹ. I love it. ṣùwárí lè yí ìsìn fún tó lólùfẹ́ ni so o gbọ́dọ̀ jẹ. Yeah, that's good. mo kí ni jọ sọkọjá kan tó fún mi ní kíláàsì àmọ́ ẹgbàá mi. mo fífẹ́ wọn sí ẹnu rẹ̀ gbá mi létí. kò dé ní jábọ̀ ayé fẹ́ òdà nira gbá àbúrò rẹ̀ lélẹ́yìn ni jọ̀wọ́ kọjá gbogbo rọ́bìṣì tó ra yìí ni wàhálà ìwọ jáyé pé tìṣà mi gùn ká ní tìyá mi gùn mi ni nǹkan tí mi bá fojú ẹ rí ìwọ ìdí òtítí ẹlẹ́dàá fún mi kọjá jọ ìdí ọ̀. ayọ̀ abara bíntì kẹlúkẹlú bíntì ayọ̀ abara bíntì ẹgúnṣẹ́ ọ̀rẹ́ àgbáwo wo níbí lọ àgbàdúgbò ṣé mi ní sẹ́mi náà níbí náà ni mo wà. ṣe báwo mo mọ̀ pé ibi tí màá bá ẹ̀rí tábà ti bá ẹ nílé ẹ̀. aláyé kí ló ń bọ̀. ó ti wù ẹ́ congratulations Fẹ́mi o ẹjọ́ ta ni lùsì. mo sọ mo ní kò sọmọ náà wọn bí ọ̀rẹ́ kọ ra mọ́tò kan mọ sọ fún mi nígbà tí Yasikira sọ pé ó ti ra mọ́tò mo ní ọ wà mí kan gbogbo bíkíbi tí n bá wà ajá ní kejì ẹkùn. wèrè o ló sọ pé mo ra mọ́tò. Yasikira. mo rò pé ó yá wèrè ṣé mo ṣì ní táìmù fún mọ́tò rírà nsìn ohun tí ó ṣẹlẹ̀ sí mi ju mọ́tò rírà lọ oríire ńlá ti dé ẹ kọ́kọ́ gbà náà tó wà wọ́ṣẹ́bù. kí lélẹ̀ mo fi ó wà wọ́ṣẹ́bù ẹ dá sinabu nìyẹn ẹ bẹ̀rẹ̀ sí í lò kẹ́ ẹ já sọ́fun ẹ gbádùn mi ọtí tí mo fún yìí torí nǹkan oríire kan tó sọ̀kalẹ̀ sínú ẹbí mi ó yá ẹ dájẹ́. ó ti yé mi 3 direct. ìyá ẹ ló máa ta 3 direct èwo ta ló bẹ̀ sọ̀rọ̀ ayò ta ló bẹ̀ sọ̀rọ̀ tẹ́tẹ́ ó bẹ̀rẹ̀ ó fẹ́ fi kíní ìdérí ọtí ìfà ti fọ́ orí ẹ̀ ó fẹ́ fi géra ẹ̀ láhán. ọ̀dẹ̀ ni ọ ṣé wọ́n mọ̀ pé ọmọ ọ̀fà lèmi. pẹ̀lú èjì ẹ̀ yìí. ọmọ ọ̀fà lèmi wọ́n mọ̀ mú ẹ̀mí mọ̀ gbani. ẹ wo ṣé mọ̀ wípé gbogbo alábí ọmọ tá a dẹ̀ bí wọ́n gbé pẹ́ẹ́lí jura wọn lọ mo ní láyọ̀ láti sọ fún yín pé ọmọ tèmi nǹkan ṣẹlẹ̀ sí o torí pé àwọn ọmọ tí yín ò ṣoríire láti lẹ̀ ọmọ mi ti kàwé jáde torí ọmọ tèmi ṣoríire torí ẹ̀ mo ṣe ń há kínní ìkiri pé kẹ́ ẹ mú torí kò sẹ́ni tí ò ti bú mi pé ọtí ti bayé mi jẹ́ mo wá di ẹni tọ́mọ ẹ̀ kàwé tó graduate definitely kò sí ohun tó bá àdìtì irú yín bá tún join mi kájọ máa mutí kiri kọ́mọ wa lè ṣoríire. wí kò máa tábìlì jẹ́ máa sọ̀rọ̀ sí wa pé ọ̀hún kí múlẹ̀ ti kọ́ máa láyè àìwọ ni àṣírí torí ẹ̀dá. àní mo náà wá kàn fi sọ̀rọ̀ ní kí gbogbo yín lè fi mọ̀ pé gbogbo ala lè ṣorí ẹni tó bá ti rora ìpín nù yín ẹ má rora yín pín káyé sọkúsọ sọ ó wà wọ́n ṣe bí mo ṣe ń mọ ká ọtí ìbọ̀ láti ìsàlẹ̀ ilé mi lọ́hùn ni gbogbo àwọn onítaxi driver tí wọ́n wà lábẹ́ attendant bẹ́ẹ̀ yẹn mo ti fún wọn mo wá fẹ̀yìn bí àwọn ìyá kínní wà lọ́ọ̀kan máa fún wọn tó ń tẹ̀ wá àti gẹ́ẹ̀ tó ń ta ọsàn lọ́ọ̀kan yẹn máa ká fún wọn. alájọkẹ́ ṣé kò sí ọ
mo wà òkè. kò rí ọ. a ní kí lórí. sọ́mọ̀ pé ìlú èbó ni rí líwà yìí. ọmọ ẹ̀ Ridwan. mo mọ̀ pé ó travel ngbà kan. nígbà tọ́mọ rẹ wá lọ yunifásitì àbí unipoli tọ́lọ unipoli àbí unitẹ́kì. ọmọ mi jáde yunifásitì. lọ wá sọ wípé àwọn ò sóríire ọmọ mi tó wá lọ ìlú èbó ńkọ́. òótọ́ lọmọ ẹ travel but illiterate ló gbé lọ. illiteracy kan ìlú èbó illiteracy kan ló lọ ṣé o mọ̀ pé kò sí illiteracy pákó ló ń ta. ẹgbọ́n bíjọ́ ti ṣe sọ ọmọ ń tagi ó ní educated fellow ni aléyàn literate wọ́n ń tagi wọ́n fẹ́ fi wí ọmọ tó ṣẹ̀ jáde yunifásitì ẹ wo mo fẹ́ dé bẹ̀rẹ̀ láti ra tiwọn nonsense. ìwọ gan illiterate ṣebí di wọ́n di pọ́ọ̀tù wọn náà ni. ẹgbọ́n tí ń jọrọ. tí o bá ṣe pé ìfẹ́ tí mo ní sáwọn wèrè tó ń ṣe ọtí ìkànnì kì í ní mú owó náírà nù burúkú yìí. ẹ bọ́ ta ló àbára yá ni símbàṣì là fẹ́ mú. ẹ rà sí sáré sáì ò lẹ́fẹ̀ẹ́ ṣe. mo kàn fẹ́ tún irun orí mi yìí mo fẹ́ retouch. ó ti di ìwọ̀n lọ́dọ̀ rẹ̀. ó ti di bọ́ problem. ẹ yábọ̀ nínú ohun tẹ̀ ń ṣe ẹ jókòó sínú kọ́ báyìí ẹ ṣe títí lè máa fi jù mí ẹ ṣe ìpín kọ́sọ́mà tí wọ́n lẹ̀. ẹ wà ká ọ̀gẹ̀ ẹ fi ijọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú nínú fẹ́ pray sálàfíà lẹ́wà. bẹ́ẹ̀ ni o kí lẹ fẹ́ ṣe. mo fẹ́ ṣe irun mi ni mo fẹ́ braid mo fẹ́ ṣe àwọn tiny weavings yẹn ó dàbí mo ti ṣerú sáyẹn yẹn fún yín ẹ ti ṣe fún mi rí. oṣù tó ń bọ̀. ìwọ ẹ̀yin méjèèjì ẹ fún mi yẹn bẹ̀ ẹ wá kọjú sí wọn mi ẹ wá jù. ẹ jẹ́ kọ́kọ́ jẹ mẹ́rin tọ̀kọ̀. ẹ mú àdìgbọ́n mú kí ni wá fún mi bẹ̀ yẹn. ẹ pẹ̀ máa ṣe relé fún yín ẹ rí style so máa mí ìtẹ̀ tó máa lọ báyìí. ọlọ kí lélẹ̀ ọlọ 35. ẹ wá ná ẹ dúró lọ kí ni gbogbo òṣì náà. wọ́n ní mo fẹ́ ṣòro ẹ̀ sọ́mi pẹ́pẹ́ máa dé ọkọ̀ lóhùn tálẹ́ tó fẹ́ máa dá lóhùn. ṣé wọ́n kọ́ ni mo fẹ́ tán ni. wọ́n á sọ fẹ́ sọ̀rọ̀ máa kọ́ rẹ̀ tàbá mi. kí ló ṣẹlẹ̀? torí Ọlọ́run jú mi ìbá tiẹ̀ wá. ẹ má jẹ́ kó rẹ̀ tàbá mi. jọ̀ọ́ ẹ má fọ́ sí wọ́n bí wọ́n jẹ́. ọkùnrin ìdúkú ni kí ló ṣẹlẹ̀? wọ́n á pa ilé ìjà ní kí wọ́n sinmi sẹ́ẹ̀. sẹ́ẹ̀ mi kọ́ ló fẹ́ ṣe. sẹ́ẹ̀ mi ní àwọn sún àgbo sinmi. wọ́n ní ẹ̀ka láyé àwọn ọmọ kan bíbá lónìí. nígbà yẹn ní sẹ́ẹ̀ mi náà ẹ wọ́n lè fẹ́ ṣe wọ̀nyẹn kọ́. ẹ wọ́n lè fẹ́ ṣe wọ̀nyẹn. ẹ wọ́n jẹ́ kó rẹ̀ tàbá mi o. Táyé sẹ́ẹ̀lì tiẹ̀ náà ó kì í wọ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀rí jà àwọn èrè ọlọ́jà àwọn èrè adúró tán ni ẹ̀jẹ̀ kí ló bá ṣe. Àṣẹ mi ò fẹ́ bọ́ sínú. Wọ́n ṣẹ́nu mo bá rí burúkú nìyẹn tí wọ́n mú ẹ máa pa ìsọ̀nà ni. Ẹ lọ sọ́mà ẹjọ́ ẹ má bínú jàre. Ṣé ẹ̀yà wèrè? Ẹ fi mi tẹ́lẹ̀ kí ní burúkú yẹn lọ. Báyìí lẹ́yìn náà. Ókè mo kàn fẹ́ wá bínú. Ọ̀la fi ìṣẹ̀rọ bẹ́ẹ̀ wáyé. Mo máa tajà níbi tó lọ ní. Olórí ṣubú ẹ̀. Àjọkẹ́ látijọ́ tó ti padà sínú ilé yìí ni nǹkan ti ń sọnù nínú ilé tí wọn ò fèsì tí ń sọ nǹkan kan báyìí bówó ṣe ń sọnù òun lẹ́rán dínú pọ́ọ̀tù ọbẹ̀ àmọ́ bó ṣe ń dín o ìwọ̀n tó jẹ́ kí n wá sọ̀rọ̀ jáde lónìí òun ni owó tí mo kó sábẹ́ pílò tí mi rí owó àjọ alájọ ni ìyá àbèjì ló kó wá fún mi láàárọ̀ yìí tó ní pé kí n bá òun kó fún yàn kí n débi tí mo ti kówó sí ìsìn kí n dẹ̀ kówó láàárọ̀ owó mọ́. ta ló mú abẹ pílò tẹ kó sí. bẹ́ẹ̀ni èló lẹ ń wá. 5,000 naira péré mo kó síbẹ̀. ẹ dúró náà ṣé wọ́n wá sọ fún yín pé èmi lèmi kó owó yín ni àbí báwo. Àjọkẹ́ ìwọ ló kó o mo ń bẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ní báyìí ìyá ẹ̀ ni mo jẹ́ ẹ̀ má máa pariwo mọ́ mi mọ́. ẹ dá padà ẹ wo bí oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má lálàá ẹ ń ṣe ìyá mi ara ẹ ti gbọ́ gbogbo ìgbà ló máa ń ṣe ní pépépépé sí mi ìyá ẹ̀ ni mi ìyá ẹ̀ ni mo jẹ́. ẹ ń ṣe ìyá mi dáre. ìyá mi báwo. Dábọ́ra yìí, mo fẹ́ bá wá sáìsì ẹ̀, mo hàǹkì ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀. hàǹkì ọwọ́ ẹ̀ ó dá bẹ́ẹ̀. Àjọkẹ́
ọmọkọ́mọ ni ẹ́ hági ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ọmọ àlè ni ẹ́ ọmọ àlè ni ẹ́ Àjọkẹ́ èmi ni mo mọ̀ pọ́ ọmọ àlè ni ẹ́ mi èmi kọ́ ni mo bí ẹ. òkè mẹ́rin mo ti ń observe mo ṣe ń jọ́gbọ̀n yẹn mo ti ń wò ẹ́ pé àbọ̀ fẹ́ fọ́yàwó mi létí stepmother tiẹ̀ ṣé wo mọ̀ wípé bí èèyàn bá ti lè root sí stepmother ẹ̀ ìyá ẹ̀ lóru. ọmọ gbọ́dọ̀gún ìyá ẹ̀ ni ká ní ìyá ẹ̀ wà láyé ni ọjọ́ máa ṣorogún ni ìlọ́pọ̀ àbí ipò wípé òun ló bí ẹ ipò yẹn ló wà ó ń bá ẹ wí ò lè bá ò ó ń bá ẹ wí ò lè panumọ́ ó ń bá ákìw ó wá make attempt tó ṣe ọwọ́ bí ìgbà tó fẹ́ gbá table tennis ó wá fẹ́ fọ́ etí ẹ̀ mo mọ̀ pé o ti ń gùn tipẹ́ o ti ń rúdù bọ̀ tí mi fẹ́ sọ̀rọ̀ lórí tí bá sọ̀rọ̀ àwọn èèyàn a máa sọ wípé ẹ tó bá jẹ́ ìyá ẹ̀ ni kò lè ṣe bá kọ́ sí wọn ò ní mọ̀ wípé ipò ìyá lóhùn náà wà fún ẹ èyí ni máa kọ́ fún ẹ o dúrákẹ́ o máa fi ilé ilẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa lé ẹ jáde lẹ́nu èyí máa kọ́ fún ẹ torí pé ká ní kìí ṣe pé mo wà láràǹdì ó lè gún ọmọbìnrin yìí lọ́bẹ̀ẹ́ ìyàwó bàbá tiẹ̀ máa lé ẹ jáde lẹ́nu èmi ni mo sọ bẹ́ẹ̀ tí màá lé ẹ kó lé lẹ́nu kó má dà fún bàá mi lọ́rùn máa lé ẹ kó lé yìí ìyá aláìyá ẹ tó kú ṣé tó bá wà láyé ò lè gba létí o wá fẹ́ gbá framework ìyá ẹ létí jọ́gbé o fẹ́ rí farabalẹ̀ bẹ́ẹ̀ mo ní màá lé ẹ kó lé lẹ́nu èmi á lé ẹ tóbi ò lé ẹ torí obìnrin ò torí èèyàn kọ́ mo ṣe lé ẹ mo máa lé ẹ torí kó rúdù ni màá dẹ̀ lé mo sọ bẹ́ẹ̀ mo bọ̀ I am a disciplined person a policy maker person. ó wà ókè ṣèbí torí aláìyẹ fẹ́ lé mi jáde àbí torí ẹ̀kọ́ kò sí problem tó o bá kú kó gbé gbogbo ẹ̀ kó gbé lọ sọ́run ṣó ti gbọ́ kó gbé kó páàkì gbogbo lẹ́yìn kó gbé kó má gbé lọ màá jáde. gbà gẹ̀rẹ̀ bàbá mi gbà gẹ̀rẹ̀ gbà bẹ̀rẹ̀ kókó ó fi lé ilé lè mú tó bá di 4 o'clock sílẹ̀ 3:30 oh 30 minutes tó bá di 4 o'clock sílẹ̀ máa pa ẹni. má lọ. ìbọ̀dà tó ti mú bọ̀. kémi máa lọ kí máa lọ nǹkan tó fẹ́ lónìí ojú ẹ̀ ti wálẹ̀ kò sí wàhálà máa lọ bọ́ tí n bá lọ bàtí tẹ́ǹtì tí n bá padà wá ilé wàá gbà. bọ́dà sófẹ̀ ṣe fi sófẹ̀ fi dáná rẹ̀ lọ. ìwọ́dà lọ́kẹ́ wàá kó sófẹ̀ nídìí sófẹ̀ nídìí sófẹ̀ wàá kó sófẹ̀ àti sófẹ̀ náà àti jẹ́ àlè ìjẹ̀kùn mọ́yọ́. Mi ti lọ sọ́fíìsì lẹ̀ ọ̀hún. Ó ti ẹ̀ ti pẹ́ gan-an. Ó ti pẹ́ ọdún mi ti lọ jẹ́ kí n máa lọ. ojú fẹ́ fún mi lẹ́sìn lélẹ̀ yìí nípa. Kí ló ṣẹlẹ̀? kò jẹ́ kó mi bó ṣe pẹja kó má fún mi lẹ́jà jẹ mọ́. ilé tí mo jókòó sí gbogbo gbà ó ti sú mi. Àìsàn kò rẹ̀ láti ṣiṣẹ́. Why not? No problem. Tó bá sọ bẹ́ẹ̀ máa arrange fún ẹ. Mo promise ẹ, mo máa ṣiṣẹ́ sẹ́. No problem. Mo máa get iṣẹ́. Báwo ni? O ní nice day. Take care. Má kò tó jẹ ọ̀rọ̀. Mo ò ní pẹ́. Kó bá mi ra chicken fry. Chicken fry. Tí o ju chicken fry lọ, mo ti fọ́ máa. wọ́n ti parí ẹ̀ kí n tó débẹ̀ ilẹ̀ ti ṣú. mo lè ń sọ fún yín o ẹ̀yin náà ti pẹ́ jù. o kò ti lọ. bàbá àjọkẹ́ ẹ wá. bàbá àjọkẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ fún nǹkan kan. ṣẹ́rí etí mi ti kún ládùúgbò. kò sí nǹkan kan ẹ wo etí mi ti kún ládùúgbò. wọ́n sọ́kàn mi lójú báyìí wípé tó bá jẹ́ ọmọ mi ni àjọkẹ́ ṣé máa fi yín lẹ̀ tẹ́ máa fi lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin gan wọ́n á ṣàkíyèsí ọ̀rọ̀ ara yín ẹ̀ tí ẹ̀ wọlé rí kẹ́ sọ pé àjọkẹ́ ńkọ́ ṣé mo gbúrò ẹ̀ níbo ni wọ́n ló wà ẹ̀ dá sọ kí ló dé ẹ dákun. ọ̀rọ̀ àjọkẹ́ inú tribe láyé yorùbá ó jẹ́ gbòógì yorùbá ní
à ń torí ọ̀jàjà ọ̀jà níta ló ń jà lẹ́yìn ìkùlé òun ìwọ obìnrin yìí tó dẹ̀ mọ̀ pé tìtorí tiẹ̀ ni mo ṣe sẹ́ndì ọmọ ewé lọ́mọ tó ń rúdù sí ẹ bí kì í tẹ̀ ẹ ṣe pé wọ́n ló bí kó má jẹ́ wọ́n ló bí pé ọ̀tọ̀ nìyá ẹ̀ ṣé kò yẹ kó mọ̀ pé step mother ni ìwọ jẹ́ sóhun ni bí ìyá ẹ̀ gangan náà ló ṣe jẹ́ lójú gbangba wálíà ló ti rúdù sí ẹ tí mo dẹ̀ sẹ́ndì ewé. ìgbà yẹn ọmọdé ló ń ṣe ọmọdé ni. mo ti jẹ̀bi báyẹn. ọmọdé kò mọ nǹkan kan ní ẹ dákun torí Ọlọ́run. kí n gbà kó tún padà wọnú ilé yìí. ẹ gbà. tó bá wá hùwà tó tún le jù yẹn lọ fún ẹ mi ò ní dá sí o. mo fara mọ́. ìwọ fara mọ́. mo fara mọ́. màá ṣe máa rò kájọ kẹ́ padà wọnú ilé yìí. bẹ́ẹ̀ni ẹ dákun. àwọn ará àdúgbò wo ni mo fi ṣẹ́ná tó ń sọ fún ẹ pé tó bá jọmọ tiẹ̀ ni ṣé o máa tádànù bí bàbá ẹ ṣe lè yẹ kí ni tiwọn. ìwọ̀n ò lè wá bá wa direct wọn ò lè wá kó fojú wọn kojú wa báyìí kan sọ ọ̀rọ̀ wọn ní náà ni ṣùgbọ́n ẹni tó nífẹ̀ẹ́ mi ló sọ gbogbo ẹ̀ fún mi. Àjọkẹ́ lọ́mọ tí mo train dáadáa tí mo rò pé ó máa gbé ó máa follow step mi. ẹ̀jọ̀ bá mi ṣe kí lórí nípa iṣẹ́ tó wá wá sí ọ̀dà kọ́kọ́ gbà yá lórí ẹni tó ń bá mi ṣiṣẹ́ tẹ́lẹ̀ mo ti fún ní promotion mo ti fi ṣe fàkàtà obìnrin bíi tẹ náà nígbà tó mọ̀ owó tí mo sọ fún tẹ́lẹ̀ 100,000 nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọba tó yá tó mọ owó pẹ̀lú ọkọ pẹ̀lú mo sọ owó yẹn ní 200,000 ó ti yé ètò náà bá wọn mọ ọkọ tó yẹ kó ṣe pẹ̀lú àwọn àkọ́kọ́ fún ẹni 100,000 for start ọtọ bá wọn ọkọ tó yẹ kó ṣe pàṣọ ní 150 yà pàṣọ ní 180 pàṣọ ní 200 gan yà gbà bẹ́ẹ̀ta ìrìnlẹ̀ kọ́ nígbà wọn ló ti rí iṣẹ́ alọ́gbọ́n ni ẹgbọ́n ṣiṣẹ́ bọ̀dé kọ́ tí wọ́n á tà láti sọ fún ẹni pé ó yẹ kí nǹkan tí mo sọ yẹ ó ti yé ẹ ọmọ Yorùbá ṣáà nìyẹn. kí ló ṣe ṣé tẹ̀lé iṣẹ́ tí mo rí owó ní gbogbo ilé lọ́wọ́ tó wáyé ní iṣẹ́ tí gbélé ní ọ̀rọ̀ ìjọ lójú ọ̀rọ̀ rẹ̀ ti ṣe àmú ṣòtúbọ̀ ìtì ọ̀túnwọ̀gbọ̀. nǹkan ti ṣe ẹ àbí ẹ̀kọ́ ti ṣe ẹ àbí àwọn òrìṣà ebó ṣe tì mí orí èrò lè ṣiṣẹ́ ní o mọ̀ àwọn olóòtú kó báyìí ní ẹ̀rùn. Hello. Hi. Ṣé wà okay ṣá? I mean, mo wà bẹ́ẹ̀ yẹn látara mo dẹ̀ ń wẹ̀ pé ìwọ nìkan ló dá jókòó and o ti mọtí púpọ̀, you know, o tún mu sìgá and are you okay? Okay, fine. Èmi máa fẹ́ mọ̀ ẹ́ better ṣá, you know, I want us to talk, okay? Tó o bá mind, ṣá lè sọ̀rọ̀. Okay. O lè má fẹ́ sọ̀rọ̀ nsìn. That's fine. Oh, possible. Ṣé kí n fún ẹ nọ́mbà mi? Okay. Then drop card in there. This is my card in case you wish láti pè mí, you know. Sorry, yeah?
ibẹ̀ ló jókòó sí èmi rò bí o ti jáde lọ ni torí òótọ́ ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ nínú ilé ló ṣe workout tó wá jókòó sí bíbá yìí agídí inú ẹ̀ yìí ni ṣáá ẹni tó bá nágídí kó má wulẹ̀ ṣiṣẹ́ mọ́ kí ni problem ẹ̀ náà fún àyà gbọ́ ti máa yẹn wọ́n fi wọ̀ sí ibẹ̀ lọ́fíìsì nǹkan tó dẹ̀ ṣe gbogbo ara rí gbogbo dá another person tó dẹ̀ tún sọ pé meet ó fún ẹ káàdì dẹ̀mú káàdì jáde ká pè ó dáhùn kó wá jáde nínú ilé kó wá dá jókòó sí bíbá kí ni problem ẹ̀. sọ fún mi ṣé tẹ́mi tí mo lọ bá lọ́fíìsì torí mo wáṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní bá mi ṣe gbọ́ rọ́bìṣì ṣé òun ni mo fẹ́ ní fi òfin bá mi sọ tọrọ ni àbí títa ni tí ó fún mi káàdì tí mi ò mú káàdì ẹ̀ sọ fún mi ò tọrọ òun ló ń bá mi sọ tí mi ò gbọ́. at the same time náà mo mọ̀ pé kò tí màá yẹn ṣe ó wrong a kì í tó ẹni bá rìn ká má ní bára wa sọ tọrọ ọmọ ìyá náà dẹ̀ jù báyìí lọ tá bá ní ká jíjú kẹ́ni burúkú fi lọ tẹ́ni rí náà máa fi lọ á máa lè mọ́ èmi sọ fún ẹ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ mo máa bẹ́ẹ̀ sọ mo máa tẹ̀ mọ́ ilé tí báyìí and I will keep on saying it òótọ́ ọ̀rọ̀ máa bẹ́ẹ̀ sọ bí ìdẹ̀ ní jáwọ́ kí ló ń ṣe ẹ náà. o ti gbọ́ náà ló ń díjà yẹn o ti gbọ́. o ti gbọ́ àbí o ti gbọ́ ó yá mú káàdì jáde ká pè é sí. èmi ò mú káàdì kúrò mẹ́ẹ̀. o mú káàdì kí ni o mú kúrò mẹ́ẹ̀ ó máa padà lọ ni wàhálà yóò máa padà lọ síbẹ̀ ni ó máa lọ mú káàdì yẹn wá tájú máa jókòó síbi àtájọ́ máa pè é ni máa sọ fún ẹ ọ̀rọ̀ tí mo máa bẹ́ẹ̀ sọ mo bẹ́ẹ̀ sọ ọmọ ìyá kò lè bẹ́ẹ̀ sọ ìṣú tí mo bẹ́ẹ̀ sọ yẹn lọ wọ́n ní mo ti dé. mo ti ṣe máa lọ bẹ̀rẹ̀ ní ilé kọ́bẹ̀rẹ̀ sí i torí kí n lè rí ṣe. I was supposed to just call you now. How are you doing? Wait, no, I do like that. Traffic will go on you for. Yeah. I'm sorry. Emi Toremi, Sandra. Sandra, nice to meet you. How are you doing? Oh, baby. Ayé tí mo wá yìí, you know what? Ọlọ́run ọba tó dá mi ni mo fi búra. Sórí tí n bá ti rí Sandra àti Mercy tó bá ní kí n fi ìyá tó bí mi lọ́mọ orúkọ nítorí kọ́rọ̀ yín tó dayọ̀ jù báyìí lọ máa ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹnu yín dùn. Ó possible. Torí tí o bá ti lọ́wọ́ mi, kò sí kò tó yẹ lè ṣe. Ṣé ọ̀rẹ́ tí mo kó ṣe lọ já? Àpà ó mọ bẹ́ẹ̀ lọ ní gbòòrò ẹ̀fọ́ rẹ̀. Turn around, man. It's okay, Salama. You know what? Ẹ wọlé. Ẹ ṣé o ti fún wọn lówó kan dára. Àpà ẹ̀. Àbọ̀ mi ta. Kò sí wàhálà lórí yẹn náà. Ìrẹ́ náà tà fún ọjọ́ nílùú ọ̀la rẹ̀ wọ́n. Nǹkan tí mo rí o tètè wọ́n mi bedroom sí kó lọ yọ títí ẹ o. Kí lè léyìí? Ìdí ni náà. Ìlú kòkòrò. Ìlú kòkòrò. Báwo ló ṣe nílò nǹkan kan? Ṣé ó dá sí ẹ lára ni? Ayé mi ti bàjẹ́. Ayé ti bàjẹ́. Ayé ti bàjẹ́. Báwo ló ṣe nílò anything? Ó ti dàdàkúdà sí ẹ lára nìyẹn. Ó ní pé kò bá mi wà lára mi. Ìdí.